Another man officially +1 to the 10th of October. The person of Mr. Olamilekan Atanda, happy birthday to you, long life and prosperity. ǹlẹ́ o aláyé èèyàn pàtàkì láwùjọ Olamilekan Atanda ó kí ọ káàbọ̀ sínú ọdún tuntun rẹ lónìí o kò ní já ṣègbẹ̀yìn fún olókè èpè. aya ẹlọ́dẹ̀ rẹ mọ̀ ló kàn sí mi lónìí Ọláyímiká ọmọ Adékọ̀gbà ọmọ ìlú Ìkẹrẹ́ Èkìtì ó ń pè mọ kí àrídùnnú òun adé orí òun bàbá ọmọ òun pé ó kú ọjọ́ ìbí òní o ọ̀pọ̀ ọdún ló ṣe pẹ̀lú balẹ̀ ọ̀pọ̀ òní kánjú kú bẹ́ẹ̀ náà àìsàn ní sọ ọlọ́jọ́ ò láṣẹ ọlọ́jọ́ ìbí òní o owó baba Tìjání baba Ibrahim baba Abdallah baba Muhammed wo bó ti òkú pẹ́tọ́ láyé òní mọ sáré ọmọ lágbá Olódùmarè bébí Ọ̀fà ní baba tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ ọlọ́fà àmọ̀jọ yẹ̀rọ ọ̀kìn lálọ́mí ọmọ abiṣojú ọ̀pọ̀ ìjàkadì lóru Ọ̀fà ọmọ ìjà kan ìjẹyẹjà lọ́fà ní lálọ́mí lọ́jọ́ sí èyí tó ṣojú ebè lọ́fà bẹ́ẹ̀ ló ṣojú kò nínú òkú ọmọ gúnugún tí mo rí tí mo dáṣà kẹ̀rẹ̀ àkàlà tí mo rí tí mo dáṣà tẹ̀m̀bẹ̀lẹ̀kú lálọ́mí mo rí mo dáṣà là ń lọ́bẹ̀ òyèrò ọ̀kìn mo rí mo dáṣà là ń lápá ẹ dákun ara là mí ò bẹ bá ń là mí ẹ má jà lóde ẹ̀ lápá mi ò ọmọ abiṣu dára gbada ọ̀kìn ọlọ́fà ló lọ́fà lálọ́mí ọlọ́mọ ló lọ́mọ. Ọlámilekan Àtàndá o ọdún rẹ lẹ́kan sí lónìí o àlékún owó àlékún ọlá àlékún ire òní bùrìbùrì báyìí kò fẹsẹ̀ kọ ọmọ aráyò sì ní fẹ́ gbà fún olóúnjẹ jẹ òtọ́ tó tòsí báyìí ilé fi ń kórè bọ̀ wálé orin rẹ òní jẹ́wọ̀ rẹ ọlọ́run tó ti rí wájú òní rẹ̀yìn láṣẹ ìdùwà àjọlọ́wọ́ àbáyé kórèjọ kéré òpó délé òrìnàjò gbé sáájú lágbá Olódùmarè bó ti mọ̀ rí fún ọ nìyẹn wọ́n gúnugún ìkúléwé àkàlàmàgbé pọ́dún jẹ wàá fọwọ́ páwò bẹ́ẹ̀ ni wàá fèrè kìjọbì ìgbà ọdún kan ni o.